bàbá ti dé o. Ẹ mọ̀ ṣeun bàbá. Bàbá ṣe ló ní ká mọ́ gbogbo. Mr. Willow. Bàbá o. Mr. Willow. Bàbá ẹ dákun bolẹ̀ tí ń bọ̀. Yorùbá lè dé wa. Èdè wa ní Yorùbá. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Ẹ jẹ́ kó gbàdúrà náà. Ìtẹ́. Báwo ni nǹkan? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá. Adúpẹ́. Okay. Ṣé dáadáa ni? Adúpẹ́ bàbá. Adúpẹ́ káàbọ̀. Kòrónà tó dẹ̀ wà nílé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Instagram live yìí tó já rójú yín sá o. Èmi náà ṣe ìrójú yín ni látijọ́ yìí. Àwa yín wálé àárín yín. Bàbá ẹ̀ kú ńlé ẹ̀ yóò jáde. Wọ́n lẹ̀ wà l'Ábùjá. Lọ́ọ̀bì kankan. Kò sẹ́ni ó tó jáde bàbá. Báwo ni o? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Àkójọ mẹ́ta bàbá. Bàbá ṣe lè sọ̀rọ̀ àṣẹ kan sáyé gbogbo wa. Torí àti ìgbàdùn ẹ kàn sọ̀rọ̀ àṣẹ kan. Lágbára Ọlọ́run àṣẹ àwọnú ayé wa ní rere. Lágbára Ọlọ́run gbogbo tá a bá dáwọ́lé a máa rí bẹ́ẹ̀ ni o. Lágbára Ọlọ́run ọwọ́ tí mo ká sókè yìí ìrí àwọnú ẹ̀. Àtèmi náà o. Ayọ̀ àwọnú ọwọ́ tèmi. Ìbùkún àwọnú ọwọ́ tèmi. Àtèmi náà kó wọ tèmi náà. Ní ọdún tá a wà nínú ẹ̀ gbogbo ìkólọ́wà tó ti lọ Ọlọ́run á dá padà nínú ọkùnrin. Àmì Ọlọ́run. Àrùn kò ní wọlé wa o. Àmì Ọlọ́run bàbá. Bẹ́ẹ̀ ló máa rí. Àmì bàbá. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ fi ọwọ́ yẹn ra ibi tó bá wù yín. Ẹ fi rádé ibi tó bá wù yín tó bá important. Ìgbóná wò. Àwọn oníwò kú. Èmi gan wo bí ẹ mú un lọ, èmi gan mọ́wọ́ lọ náà bẹ́ẹ̀. Ibi ikùn ni o, ikùn ni mo fọwọ́. Ikùn kọ́ bàbá, ìsàlẹ̀ ló lọ. Ẹ káàbọ̀ bàbá. Báwo ni ìjàre? Ẹ ṣeun bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ẹ́ tiẹ̀ pé kí ni nǹkan tá à ń ṣe ń bẹ̀ ọ̀hún. Mo dúpẹ́ pa kàn sí yín, ẹ sì jẹ́ wa, Ọlọ́run ó pọ́n yín lé bàbá. Ẹ káàbọ̀, ẹ ṣeun. Mo mọ̀ pé ẹni pẹ́ náà ni, Mo fẹ́ ka ṣe tó máa ń kóbó náà ni, torí mo mọ̀ torí àsìkò yín, ẹ ṣeun. Bàbá, ẹ dákun, ẹ sáré bá wa yà sí, kẹ bá wa káwọn èèyàn kí n tó wọnú ìlú lọ, kí n tó wá sáré jáde padà kẹ́ tó mọ̀ lọ. Mo kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá káàkiri ní ibi gbogbo tí wọ́n ti ń wò wá nítorí àwọn náà jẹ́ ká wà. Tí ò bá sí àwọn olólùfẹ́ wa a ò lè sí. Iṣẹ́ wa tí wọ́n ń wò, ìfẹ́ wa tí wọ́n ní, òun ló fà á tí àìfiwà dè ní. Òun náà ìfi ń pè wá lọ́dún, òun náà ìfi ń pè wá ní Kọ́lá Ajéyẹmí. Mo adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ ṣeun gan. Káàkiri ní gbogbo àgbáyé, ẹ ṣeun gan, adúpẹ́ lọ́wọ́ yín gan. Ìfẹ́ tí ẹ ní sí wa náà, èṣù ò ní bàjẹ́. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́. Ọwọ́ tẹ fi ń mówó jáde lápò, ọwọ́ yẹn ò ní gé. Àpò yín ò ní gbẹ. Ìyàwó ò ní kọ̀ yín. Ọkọ ò ní kọ̀ yín náà o. Ìfẹ́ ordinary tẹ ní sẹ́mi, mo dúpẹ́. Àmọ́ tàwílò. Èmi náà dúpẹ́. Ìfẹ́ tẹ ní sẹ́mi, èmi náà dúpẹ́. Ẹ ṣeun bàbá. Bàbá Yorùbá lè dé wa la tètò. Ìdí wa sì ni Yorùbá. Kéde àtàṣà wa má bàa parun, òun la ṣe ti torí rẹ̀ pé ká mọ̀ péra wa ṣàkíyèsí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀lú tẹ́ ti wá, àmọ́ torí àwọn tí ń bẹ ń dálẹ̀ tó jẹ́ pé wọn ò mọ̀ lú ara wọn, wọn sì mọ nǹkan tá à ń ṣe lù ara wọn, òun la ṣe mọ̀ béèrè pé ẹ dákun ìlú wo lẹ ti wá bàbá. Ọ̀tún ní ìlú Èkìtì, Mọ̀bà local government. Ibẹ̀ ni mo ti wá, ọmọ Ọ̀tún Èkìtì ni mí. Wọ́n bá dẹ̀ pè mí lọ́mọ Abẹ́òkúta, wọn ò já yóò pa o. Nítorí Abẹ́òkúta ni mo ti dàgbà, ibẹ̀ ni mo ti lọ primary school, ibẹ̀ mo dẹ̀ ti lọ secondary school náà. So tá bá pè mí ní Èkìtì Ẹ̀gbá, èèyàn ò já yóò pa rárá, Èkìtì Ẹ̀gbá ni mí. Èkìtì Ẹ̀gbá ni yín, ẹ̀yin náà mú méjèèjì, ẹ fi ṣe bí ẹnìkejì yín, Múyìwá Adémọ́lá, àwọn náà ti ní Ìbàdàn Ẹ̀gbá làwọn. Èkìtì Ẹ̀gbá lè mi ò jẹ́ kó program ọ̀gá mi, àmọ́ Èkìtì Ẹ̀gbá lè mi ṣáàgìlìtì. Èkìtì Ẹ̀gbá, ẹ ṣeun bàbá.
ẹ dákun bàbá sósì ẹ̀ láwọn àṣà àbátàwọn ọ̀sìn kan tán máa ṣe nù lóun tẹ̀ mọ́ ń pa rẹ̀ bóyá ẹyọ kan àbí méjì. Oríṣiríṣi àṣà náà wọ́n máa ń ṣe ọdún Ìjẹṣu. Tẹ́ ẹ máa ń ṣe nínú fíìmù yìí yẹn wọ́n máa ń ṣe dáadáa. Tẹ́ ọ bá ń ṣe ìyàwó ìmọ̀ ń ṣe àwọn oríṣiríṣi. Ẹ̀yin onítíátà mo ní ẹ̀yin onítíátà bẹ́ẹ̀ máa ń ṣe nínú fíìmù yìí yẹn ọdún Ìjẹṣu wọ́n máa ń ṣe ń bẹ̀. Àwọn ọdún oríṣiríṣi àwọn ọdún wọ́n yẹn máa ń ṣe ní church wọ́n máa ń sọ pé ọdún ọmọdé ọdún àgbàlagbà àjọ̀dún èwe àjọ̀dún àgbà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ káàkiri ìlú pátápátá tí wọ́n máa fi ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. And ní every December 26th every December ní on the 26th ni wọ́n máa ń ṣe ọdún gbogbo òdu pátápátá ó dẹ̀ popular gan. Ọdún Òrè wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni. Ọdún Òrè. Ọdún Òrè ní Ọ̀tún Èkìtì wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní every year ní December 26th òun ni a máa ń ṣe ọdún gbogbo ọmọ Ọ̀tún Èkìtì pátápátá òun ni wọ́n máa ń ṣe ọdún. Ẹ̀sùn bàbá ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń dálẹ̀ tẹ́ ẹjọ́ ọmọ Ọ̀tún Èkìtì ó dá mi lójú pé gègé tí ń bẹ lọ́wọ́ yín ẹ ti fi rí nǹkan kọ ẹ ní ṣetán kẹ́ ẹ tún ní kí n dákun kí n bá yín tún kàn sí wọn bẹ́ẹ̀ bá kọ́ tọ̀ ó kù sí yín lọ ẹ ṣeun bàbá bàbá ẹ dákun ṣé Èkìtì ẹ̀yin ni. Ṣé kí n pe dáàdì mi wá kán wá sórí program mi? Bóyá tán bá wà nínú mi ó dùn ó ṣàdúrà ẹ̀yin ni bàbá ẹ̀yin ni. Àwílò ok bàbá o. Ẹ pẹ̀lẹ́ sà bàbá mo gbọ́ yín sà grandpa mo gbọ́ yín sà. Olóòtú lè mi bàbá. Èyí tó bá wù mí mo lè pè yín sà o èmi mo ní táìmù ẹ̀yin lẹ pè mí o. ẹmú ètò bá wù yàn mo lóòtú ní. tó bá ti pè yín ní kẹgbà o. Bàbá ẹ dórí ètò irú. Ẹ jẹ́ pé wọ́n rí èmi ò ṣe Sunday Dagboru báyìí àbọ̀kàn tí bá ti pè yín ní kẹgbà grandpa mo gbọ́ yín sà. Tẹ bá ṣe Sunday Dagboru ẹ mọ̀ pé nìkejì yín náà lójú pé ẹ dàrú ìmọ̀ sọmọ lẹ́yìn yín yóò fọ́. Ok ó yá o. Ẹ ṣeun bàbá ẹ ṣeun. Ṣé ó tiẹ̀ láwọn bóyá bíi oríkì kan tí ń bẹ lu Ọ̀tún Èkìtì tẹ́ mọ̀. Bí oríkì ṣe máa ń pọ̀ oríkì máa ń pọ̀ káàkiri nínú agboolé. Bẹ́ẹ̀ ni irú agboolé tọ̀dọ̀ yín l'Ógbómọ̀ṣọ́ ṣe mọ̀ kẹ́ lóríkì tí yín. Bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀ móríkì wà kì í ṣògbómọ̀ṣọ́ mo lọ Ọ̀tún ni mo béèrè bàbá. Bẹ́ẹ̀ ni làwọn náà ṣe lóríkì lọ́dọ̀ wa èmi ni ọmọ Sẹ́ríkì Babalógun òtítì Faratìbọn tó ràbọ̀ kènìyàn tó ràbọ̀ kòkó ọjọ́ tí òpórógun lòpó yìnbọn èmi lọ́mọ wòórà kó tó rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ máma fẹ́ onítọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ ṣe ó lọ bẹ́ẹ̀ o bọ̀tí ẹ bá ní kí n máa kà lọ ó ní kí n máa kà lọ program. ẹ má lọ mọ́ torí àkókò yín. Ẹ jẹ́ n kà lọ fún program. Ẹ má lọ mọ́ bàbá ẹ dákun ẹ padà torí àkókò yín ẹ ṣeun. Bàbá ṣé lọ́dọ̀ yín tó láwọn oúnjẹ kan tán máa ń jẹ lọ́tún Èkìtì. Iyán ni. Ẹ̀wọ̀n bàbá ńgbà tó débi oúnjẹ. Iyán ló ń jẹ Èkìtì. Ẹ má bèrè kí ló tẹ̀ sí báyìí. Bẹ́ẹ̀ sọ yẹn ebi pa mí lọ́wọ́ mo á rántí pé mo dẹ̀ ti rán wọn níyàn pé kọ́ gbé yán wá onímọ̀jẹ́ òpé iyán ni. Ẹ mọ̀ pé torí ẹ̀ ni mo ṣe láìkì Pando Yam Ayọ̀lá. Pando Yam tí Ayọ̀lá sọ ṣe torí ẹ̀ mo ṣe láìkì ẹ̀ mọ́ iyán ni gbogbo kan tó wà ti jẹ́ mọ́ bíi Panded gbogbo ẹ̀ mo máa láìkì ẹ̀ gan. Ẹ wò pé kẹtún ṣèpolówó káwọn èèyàn lọ lè máa jẹ́ kán lọ lè máa rà. Kí ló tẹ̀ fi rí bí ìpolówó tí question yìí ò bá lọ bẹ̀ ìgbà tẹ́ bèrè ìlú tí mo ti wá ṣé mo sọ pé Pando ṣé mo sọ pé Ayọ̀lá Pando. Ẹ sọ bẹ́ẹ̀. Ṣé mo sọ pé Ayọ̀lá. Ẹ sọ bẹ́ẹ̀. Ṣé mo sọ pé Ayọ̀lá Pando. Ṣé mi sọ pé Ayọ̀lá Pando food wà ní gbogbo open market and supermarket bí kán lọ máa rà ń bẹ̀ ṣé mo sọ bẹ́ẹ̀. Kán lọ mọ́ rà. Ṣé mo sọ bẹ́ẹ̀ ṣé mi sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ ó ti yé mi bàbá ẹ ṣeun bàbá. Bàbá ẹ wá já yà tọ́dọ̀ àwọn èèyàn ẹ ti ṣètò nílùú àti yege lápá bẹ̀rùn ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa. Ẹ ṣeun grandpa. Olóòtú ni mí tẹ̀ bàbá. Ẹ má wòlé máa bẹ́ẹ̀ tó yín lọ. Ó dà mo ti gbọ́ ọ̀dọ̀ àwọn èèyàn tá a fẹ́ yà sí yìí ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ jákèjádò gbogbo àgbáńlá ayé
lórí ọ̀rọ̀ à ń fipá bára ẹni lò pọ̀ fipá bára ẹni lò pọ̀ yìí bàbá ó wọnú ara wọn ni lórí ètò yìí àwa máa ń fi àkọlé kan sọrí nǹkan kan a máa wá fà mọ́ra wa lọ àmọ́ ńgbà tẹ́lẹ̀ wá ṣẹlẹ̀ láti bí ìjẹta arábìnrin kan ló wá fìwé ránṣẹ́ sí wa pé ká sọ lórí ètò òun là ń fà látàná wọ́n ní àwọn ti bímọ kan tẹ́lẹ̀ káwọn tó wọlé ọkọ míì nílé ọkọ táwọn wá wọ̀ àwọn wá gbọ́ ọmọbìnrin débẹ̀ ọmọbìnrin ń jọ́ ọdún 15 jẹjẹ mọ̀ pé gbà tí arábìnrin ń lọ dálẹ̀ wọ́n sì ti bímọ kékeré míì fọ́kọ wọn ọkọ ń bá kí ọmọ tí arábìnrin ń bí tẹ́lẹ̀ mọ́lẹ̀ ló bá fipá bá lájọṣepọ̀ nígbà tí ìyá ó dé ilé ìtọ́jú ilé ìwòsàn náà ti bọ́mọ ọmọ ṣàyàrí pòkùn lọ lé mọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ jẹ́wọ́ pé ọkọ yín mọ̀ fipá bá ń lájọṣepọ̀ ni o ìyá wa mú ọmọ kúrò nínú ilé wọn láwọn mú lọ sí ọ̀dọ̀ ìyá àwọn kó lọ lè mọ́ gbé àmọ́ àwọn ò tí ì sọ fọ́pọ́ páwọn gbọ́ wọn ní àmọ́ náà ìbànújẹ́ ni làwọn wà ẹ dákun kí ni kan ṣe kẹ wá bá wa yà sọ́dọ̀ àwọn ọkùnrin aláìmórírò tó ń fipá báyàn lájọṣepọ̀ náà. Ọlọ́run á gbà wá. Àmín bàbá. Lọ á gbà wá. Nǹkan ìbànújẹ́ gbà ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àmọ́ kí Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe. Ọlọ́run ò ní jẹ́ ká ṣèrìn, àwọn ọmọ wa náà ò dẹ̀ ní ṣèrìn lágbára Ọlọ́run. Ṣé rí àwọn tí wọ́n ń fipá bá èèyàn lò pọ̀, ẹ̀mí burúkú ni. Ó máa ń ṣe àwọn àgbàlagbà míì. Àmọ́ láìmọye ìgbà àti kékeré ló ti ń bẹ̀rẹ̀. Nítorí ẹ̀ ló fi dáa kí àwọn òbí wa kí wọ́n mójútó àwọn ọmọ dáadáa. Ṣé rí púpọ̀ nínú àwọn ọmọ ní kékeré pàápàá jùlọ àwọn ọmọ tá à ń bí ìsìn yìí bí àwọn òbí tí wá ṣe tọ́ wa bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń kọ́ àwọn ọmọ ní ìtìn mọ́. Má fọwọ́ kan mọ́ mi o ẹ filẹ̀ bẹ́ẹ̀ ṣàjẹ́ oṣù tó bá wù ú irọ́ o wọ́n dẹ̀ ti gbàgbé wípé láti kékeré tí èèyàn ò bá ti tètè bọ́mọ wí tọ́mọ bá fi bàlágà débi tó ti ń pé ọmọ ọdún 15 ọmọ ọdún 14 wàhálà ti dé kò sí ní tẹ́ fẹ́ sọ fún mọ́ ní àsìkò yẹn gàgà tó bá ti wọ ọmọ ọdún 18 years àti bọ́mọ sọ̀rọ̀ ti lé àti ìgbà yẹn ni wàhálà ti wà. Púpọ̀ àwọn òbí wa náà wọ́n ń fi àyè lẹ̀ fún àwọn ọmọ láti bá wọn sọ̀rọ̀. Ariwo àti ìbẹ̀rù náà tó pọ̀ jù lọ́dọ̀ àwọn òbí míì. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni púpọ̀ rú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kó má máa ṣẹlẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Púpọ̀ wà lọ́wọ́ àwọn òbí wa òun gbà bá ṣe tọmọ láti bẹ̀rẹ̀. Àwọn ọmọ wa fẹ́ sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti bàlágà náà tí wọ́n yìí ń fipá bá àwọn ọmọ lò pọ̀. Ẹ jọ̀ọ́ ibikíbi tí ẹ bá wà èmi ò lè ṣépè mi ò dẹ̀ lè sọ̀rọ̀ tí ò wé tí gbọ́ nítorí orí program la wà. Ìwà burúkú ni ẹ jẹ́ ká fi sílẹ̀. Kò sí ẹni tó fipá bá èèyàn lò pọ̀ láyé yìí. Ohun tèmi mọ̀ ni pé tó o bá fipá bá èèyàn kan lò pọ̀ láyé yìí tó o bá lo 50 years sí láyé o ì máa kábàámọ̀ o. Èmi ò ṣe ẹ má ṣàmì ohun tó wà nínú ayé ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn kò wú lọ́kàn o dẹ̀ fipá bá lò tó o bá ṣe tó o bá jẹ lọ wàhálà yìí ń bọ̀ lọ́jọ́ iwájú o tó máa ṣẹlẹ̀ àmì kọ́sẹ́ mi ò gbàdúrà bó ṣe rí gangan nìyẹn wàhálà yìí ń bọ̀ lọ́jọ́ iwájú ìbá dára kí wọ́n fi sílẹ̀ ń sìn kó tó di pé ó pẹ́ jù kọ́ má bàa fi tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la kọ́ má bàa fi kó bá yé àwọn fúnra wọn àtàwọn ọmọ wọn ó burúkú gbà ni. Arábìnrin tí ẹ sọ̀rọ̀ wọn àdúrà ni màá gbà pé Ọlọ́run á tù wọ́n lọ́kàn Ọlọ́run á dẹ̀ bá wọn yanjú ọ̀rọ̀ yìí òye mélòó mo ní torí ẹ̀ mo ṣe ní ẹ̀ ń pè mí bàbá ẹ̀ ń pè mí bàbá ẹ̀yin ni grandpa fa ẹ̀yin ni grandpa fa ẹ̀yin lolóòtú ẹ̀yin ni grandpa ẹ̀yin lè bá wa yanjú ẹ̀. Daddy G ẹ mọ̀ jẹ́ ń pè jálẹ̀ lóye Daddy G o ẹ lóye ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Èmi ń Daddy G o ẹ fẹ́ pè mí bàbá Adébóyè àbí. Kìí ṣe tọ̀dọ̀ tí wọ́n. Ẹ sà Ọlọ́run á bá wa yanjú ẹ̀ lágbára Ọlọ́run àmọ́ tí mo lè sọ ni pé ẹni tó bá ń wúrú wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ kó tó di pé ibi dé bá onítọ̀hún èmi ò lè sọ̀rọ̀ àlùfànṣá lórí program báyìí Ọlọ́run á bá wa ṣe
ẹ ṣeun ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ dà. ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ sórí ètò mo ti rí yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bàbá ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín grandpa. eléyìí ló tẹ́ yín lọ́rùn yín lè pè yín lẹ́gbọ́n mi bàbá ní mo ń gbọ́ yín grandpa. ẹ máa sọ̀rọ̀ yín lọ. kò burú bàbá kí n má bàa gbà yín lákòókò tó pọ̀ ẹ dákun ṣe rí ǹgbọ́ ó dà mo ti gbọ́ kí n má bàa gbà yín lákòókò tó pọ̀ kẹ́ tó lọ bàbá ẹ dákun abala tá a dé yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọjọ́ náà tàná ó fẹ́ tán ń gbò ló dé àwọn èèyàn ti jù bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn èèyàn ti gbàgbé pé abínibí yàtọ̀ sábínitì àwọn èèyàn ti gbàgbé pé orí títáyé yàn òun kọ́ ni Kẹ́hìndé yàn ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lẹ́nu sẹ́yìn bàbá àwọn tó fẹ́ dàbí yín pọ̀ wọn kálukú sì ń ṣe náà bí kánkàndé kan wò pé àlémi náà mo lè ṣe jọdún Adékọ́lá lọ kódà ẹlòmíì ó sọ̀rọ̀ bíi tiyín gangan àmọ́ wọ́n ti gbàgbé pẹ̀yìn èsùn ìwo bàbá bó bá dàsìkò ṣẹ́ báyìí ti tún jó ń kálukú ẹ dákun ṣe tiẹ̀ lọ́rọ̀ àmọ̀ràn kan fáwọn èèyàn kẹ́ ẹ sì sọ àṣírí ẹwà yín fún wa bẹ́ẹ̀ ṣe ti látàìmọye ọdún tí ò sì tún sì dúró. ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá grandpa ẹ ṣé gan ẹ jẹ́ mú láti fi kí ẹ parí ẹ̀ sí wípé mo fẹ́ máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ má bínú wípé àwọn kan máa ń ṣe bí ọdún gan Ọlọ́run ni o ẹni tó bá wà nínú iṣẹ́ tí a wà yìí kò bá jẹ́ olórin kò bá jẹ́ oní tíátà kò bá jẹ́ lẹ́ṣẹ̀ẹ́ kò bá jẹ́ iṣẹ́ kankan tó ń ṣe tí wọn ò bá ti gbìyànjú láti ṣe bó o ṣe ń ṣe ìyẹn túmọ̀ sí wípé o ò tí ì ṣe dáadáa tó tí wọ́n bá ń gbìyànjú láti fẹ́ kọ́ ìṣe àtiwá ẹ ìyẹn ni pé o ń gbìyànjú sí nínú nǹkan tó ń ṣe so gbogbo ẹni tó ń gbìyànjú láti ṣe bí Ọdúnládé Adékọ́lá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn Ọlọ́run á máa bá wọn Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run á bá wọn ṣe Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ nítorí bó pẹ́ bóyá àwọn náà wá ọ̀nà tí wọ́n máa fi ṣe láìpẹ́ láì jìnnà tí àwọn èèyàn máa fi mọ̀ pé ẹni báyìí rèé wọ́n máa mọ̀ yàtọ̀ láàrin Kọ́lá Ajéyẹmí àti Ọdúnládé Adékọ́lá wọn ò ní sọ wípé gbogbo tó ń ṣe ó ń ṣe bí ọdún ni àmọ́ lásìkò yìí mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn ẹ wá béèrè pé báwo ni mo ṣe ń ṣe látọdún yìí títí di àsìkò yìí náà tọ́lọ́run dẹ̀ fi sọ pé káyì wà ní níbẹ̀ báyìí Kristẹni lèmi mo dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ gan ohun tó lúkálùkù bá gbàgbọ́ nínú ẹ̀ wọ́n ní kò dì mú dáadáa ohun tẹ́mi gbàgbọ́ nínú ẹ̀ ó ní Jésù Kristi kò sí ẹnikẹ́ni kò sí ipá kò sí agbára kankan tó kọjá agbára Jésù Kristi kò sí nǹkan kan tí mo fi wà láti ìgbà yẹn títí di ìsìn ju Ọlọ́run lọ nítorí pé ìgbà tí mo fi wà ní level tí mo wà yìí ó wá bí atẹ́gùn ni mi ò retí ẹ̀ àmọ́ mo mọ̀ pé bóyá lọ́jọ́ kan Ọlọ́run á ṣe ìyanu ó dẹ̀ dé bí atẹ́gùn nìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun náà la fi wà bí a ṣe wà lénìí agbára Ọlọ́run ni o kò dẹ̀ sí nǹkan tó kọjá ẹ̀ láyé gbogbo àwọn èèyàn wa tó kù pátápátá ẹ jẹ́ ká tẹ pámọ́ṣẹ́ bá a ṣe ń tẹ pámọ́ṣẹ́ lọ ká dẹ̀ máa gba àdúrà gbogbo tá a bá gbàgbọ́ nú ẹ̀ ẹ jẹ́ ká dìmú ká dẹ̀ gbàdúrà láìpẹ́ láì jìnà káyì Ọlọ́run á gbé wa débẹ̀. ẹ káre ẹ káre ẹ ṣeun ẹ̀yin náà ẹ káre. Dádì jí o ẹ ṣeun Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run sì ní kọjá ìmọ̀ọ́ṣe sí yín orúkọ àtòwó àti gbogbo nǹkan tọ́lọ́ ń yàn fún yín nǹkan kan ní fi yín lẹ̀ sáyé lọ lágbára Ọlọ́run. orúkọ àmì. àní kankan ò ní fi yín lẹ̀ sáyé lọ́nà gbogbo nǹkan tí mò ń sọnù. bàbá ká tó bọ́ sábala abala polówó abala tẹ́ ti ṣe polówó gbogbo nǹkan tẹ́ fẹ́ polówó torí àfabala ńlẹ̀ láyé ọ̀tọ̀ ni ká tó lọ bàbá ọ̀rọ̀ kan wà táwọn èèyàn ń sọ táwọn ara wa tá a wá jọ ń ṣeré orí ìtàgé táwọn náà máa sọ èmi èwéré Yorùbá kí n tèmi pẹ̀lú wọn máa ń tán ṣe ni wọ́n ti fẹ́ ṣe tán ẹ dákun wọ́n ti fẹ́ ṣe tán. bá ṣe program bí wàá lójà. ó ti yé mi bàbá àbí èyí. ẹ máa lọ ọ̀dọ̀ yín ni mo wà ọ̀dọ̀ yín mo wà.
ẹ dákun kí lẹ ní fáwọn àwọn èèyàn tó ń ṣe ń bọ̀ tó ń ṣe tó wù wọ́n ọ̀pọ̀lọpọ̀ kan tiẹ̀ ń ṣiṣẹ́ ọ̀hún bó ṣe wù wọ́n ìyá wa Fásàt Balógun gbà tán wá wọ́n kà yín mọ́ wọn pé gbogbo ẹ̀yin olóyè wọ́n lè fọwọ́ yẹpẹrẹ tiẹ̀ máwọn èèyàn láyè sìn ẹ dákun sẹ́ẹ̀ tiẹ̀ ní nǹkan kan fáwọn èèyàn lábala bẹ̀ wọn torí àwọn èèyàn mèrè yín lọ́tọ̀ pé eré lágbájá báyìí bẹ́ẹ̀ bá wẹ̀rí ọdún ó dàbí Daddy G.O tẹ́ ṣe àtàpá kìíní àtàpá kejì bí mo ṣe jókòó tì í rèé torí àfẹ́ wo kí ló kọ̀yàn kí n má bàa gbà yín lákòókò ẹ dákun ẹ bá wa yà sábàlá díẹ̀. ìyẹn le díẹ̀ o nítorí èmi ò tiẹ̀ tí ì mọ àwọn tó ń ṣe nǹkan tó wù wọ́n ní indọ́sítírì mi ò tí ì rí èèyàn kan báyìí gbámú ìdẹ̀ tí ì tọ́ka sí èèyàn kan torí gbogbo wa náà máa ń gbìyànjú ni pé kí Ọlọ́run ṣèyanu nítorí iṣẹ́ wa ọjà òkùnkùn ni o lè ṣe kó ná 50 million naira lórí ẹ̀ káwọn èèyàn máa accept ẹ̀ ó dẹ̀ lè ṣe kó ná 500,000 lórí ẹ̀ kó dẹ̀ di ìlú mọ̀ọ́ká káàkiri gbogbo àgbáyé so kò tí ì jẹ́ kí n rí lè mọ̀ wípé ẹni báyìí ló ń ṣe ohun tí ò dáa ẹni báyìí ló ń ṣe nǹkan tó dáa àmọ́ ìmọ̀ràn tèmi fẹ́ gbà rèé ìwọ tó ń ṣe nǹkan tó dáa lójú ẹ táwọn èèyàn dẹ̀ ń rí kò bá dára kó máa ṣe lọ nítorí èmi kọ́ nítorí ọjọ́ iwájú náà ni ìwọ tó bá wá ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó táwọn èèyàn dẹ̀ sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó ìbá dára kó mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe ń sìn ọjọ́ iwájú ló ń ṣe fún kò sẹ́ni tó mọ̀ pé African Magic máa dé o kò sẹ́ni tó mọ̀ wípé YouTube máa di nǹkan tí gbogbo wa ń rọ̀ṣì lọ́ba o gbogbo àwọn iṣẹ́ tiwa tó ń ṣòde African Magic bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ là ń wò pé báwo ni iṣẹ́ ìṣe rí báyìí báwo náà ṣe produce iṣẹ́ yìí àti gbàgbé pa ti ṣe padà ó ti pẹ́ tá a ti ṣe sẹ́yìn kan tó lè máa tú ẹ̀ so ẹni iṣẹ́ tá a bá fẹ́ máa ṣe ní ìsìn àti wọ́n tó ń ṣe dáadáa àtàwọn tẹ́ sọ pé wọn ò ṣe dáadáa tẹ́yìn mọ̀ yẹn so gbogbo wa. bàbá yẹn sọ pé mo mọ̀ wọ́n o àwọn èèyàn sọ pé mo fẹ́ wé. question tẹ̀bi dáríza ṣé ọkọ ẹni bèrè question lọ́wọ́ mi mo fẹ́ dáhùn ni o mo fẹ́ dáhùn ẹ jẹ́ kí n bá dáhùn lọ. sọ pé mo mọ̀ wọ́n. ẹ̀yin má wọrí ẹ̀ ṣáà jẹ́ kí mi dáhùn. ọ̀dà yes sir so gbogbo wọn yẹn pátápátá tọ̀dọ̀ tiyín tọ̀dọ̀ tèmi mọ̀ gbogbo wa yẹn pátápátá ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí èní kọ́ nítorí ọjọ́ ọ̀la ni nítorí gbogbo nǹkan tá a bá ṣe lénìí àwọn ọmọ tá a bí ń sìn wọ́n máa wò ó lọ́jọ́ ọ̀la Ọlọ́run bá wa ṣe o. àmín bàbá abala tá a bọ́ sí yìí labala tá a ti ń ṣèpolówó nǹkan tá à ń tà ṣe lórí YouTube tẹ fẹ́ káwọn èèyàn darapọ̀ mọ́ yín kan sanwó síbẹ̀ lórí Instagram ṣe fẹ́ káwọn èèyàn tẹ̀lé yín bẹ̀ ni àbí eré ìpínlẹ̀ kan lọ lè wò. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn èèyàn mi pátápátá mo ti sọ nígbà tí OAFP TV tó dé lórí YouTube OAFP TV Ọdúnládé Adékọ́lá Films Production TV ẹ̀gọ́gọ́ ìgbà tó dé mo dìídì sọ fún gbogbo wa pé èmi kọ́ ni mo ní gbogbo wa pátápátá la ní ohun tí èèyàn bá dá ni òun ló máa ń dáko lówó ẹ̀ ohun tí gbogbo èèyàn bá dá ni a máa ń gbé bí ẹyin kó má bàa fọ́ ni àmọ́ nígbà tí channel yẹn tó ti wà dádì mi gbọ́dọ̀ tàn yín sà àwọn èèyàn ìgbé tán gbé wọ́n gbé bí ìpè àwọn làwọn ní channel yìí ni ìyẹn OAFP TV wọ́n gbé ní gbé bẹ́ẹ̀ ìbànújẹ́ ò ní dé bá gbogbo àwọn tó ń wò mí yìí o. àmín Ọlọ́run lágbára Ọlọ́run ẹ ní fọwọ́ gbọ́mọ yín sin lágbára Ọlọ́run ò ní wá yín tì àtẹ̀yìn náà coronavirus ò ní yálé yín àbárùn karùn kò ní yálé yín gbogbo bí ẹ ṣe ń gbọ́ tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ sí Ọdúnládé Adékọ́lá ọmọ yín Ọlọ́run á máa nífẹ̀ẹ́ sẹ́yìn náà gbogbo bẹ́ẹ̀ ṣe sáré lọ sórí YouTube tẹ OAFP TV tẹ̀ ń click lórí ẹ̀ tẹ̀dẹ̀ ń subscribe sí ìbànújẹ́ ò ní dé wo báyìí ń lọ àwọn míì tí kò ń bí wọ́n lọ sí YouTube kò ní bàjẹ́ fún yín OAFP TV ẹ ṣé gan o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ẹ ṣeun bàbá ẹ ṣeun tẹ́ tiẹ̀ yá wa díẹ̀ náà. kẹ́ tó parí ètò ẹ bá mi tún sọ́nà kẹ́dẹ̀ kọ́ síbẹ̀ kẹ́ ní OAFP TV kẹ́ fi táàgì program yín pé kọ́ lọ subscribe. àwọn wọn ti gbọ́ èmi náà tún wá bá yín kọ́. kẹ́ bá mi kọ́ sí orí program yín gbọ́dọ̀. wọ́n ti yé mi bàbá ẹ kọ́ sí YouTube yín. kí n tó kọ́ sí. YouTube yìí ẹ kọ síbẹ̀ pé OAFP TV ní kọ́ bá subscribe sí. ó ti yé mi nígbà yín ṣe bẹ́ẹ̀ yín wà fi ṣọwọ́ sí yín ẹ ṣeun.
ẹ ṣeun bàbá o, ẹ ṣeun torí pàtó dájú ní ẹ ṣe gan ẹ ṣeun ilé àtọ̀nà dájú yóò ẹ ní ṣe dàrú o ẹ ṣe lẹ́ẹ̀kan sà sí i ó ti ń da kò dá mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín àmì sà ẹ sọ̀rọ̀ àṣẹ kan sáyé wa kẹ́ tó tún máa lọ gbàdúrà fún wa. lágbára Ọlọ́run gbogbo ojú tó wò mí ìbànújẹ́ ò ní dé bá yín o. àmì bàbá. mo gbà ní àdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run wípé ògùn agbọnú ayé wa lọ power theory ìbùkún ọ̀rọ̀ agbọnú ayé wa lọ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ aṣẹ́ ti gùn ẹ gbéra wọ sá ẹ dé fìlà sá ẹ dé fìlà. àdúrà tẹ ṣe ni ẹ ṣeun bàbá ẹ bá mi kí ẹ ṣeun bàbá nígbà tí ẹ bá ṣe tán ẹ ṣeun bàbá ẹ ṣeun o ẹ ṣeun ẹ wò ó ẹ̀yin èèyàn àfi sùúrù ẹ ṣeun o bàbá ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín.